a tún mú wá sétí ìgbọ̀yín lónìí ó ga yeye kódà ó kà màmá níbí ni a ó ti máa mẹ́nuba àwọn òṣèré orí ìtàgé ilẹ̀ Yorùbá tó jẹ́ wípé wọ́n tún mú ọmọ wọn wọ inú iṣẹ́ eré orí ìtàgé tí wọ́n ń ṣe tó jẹ́ wípé níṣe ni wọn ò fẹ́ kí iṣẹ́ náà kó parun lórí àwọn gangan wọ́n wá fẹ́ kí àwọn ènìyàn kí wọ́n tún máa gbọ́ orúkọ wọn kí wọ́n sì tún máa gbọ́ orúkọ àwọn ọmọ wọn ní ilé iṣẹ́ fíìmù ṣíṣe lẹ́yìn tó sì wáá jẹ́ wípé Ọlọ́run kúkú gbà fún wọn ó sì fún wọn ní àṣeyọrí yìí ṣe ẹni àkọ́kọ́ tí màmá dárúkọ òun náà ni àgbà òṣèré ilẹ̀ Yorùbá tí ó sì tún jẹ́ gbajúmọ̀ dáadáa tí orúkọ rẹ̀ tàn kálé ká oko orúkọ rẹ̀ náà ni Yínká Quadri ó jẹ́ ẹni takuntakun nínú àwọn òṣèré orí ìtàgé ilẹ̀ Yorùbá ẹni tí àwọn ènìyàn sì lè tọ́ka sí ni wípé ó jẹ́ bàbá nínú gbogbo àwọn eléré orí ìtàgé yìí Yínká Quadri kì í ṣe eré lásán o kódà gbogbo eré tí ó bá ṣe tọkàntọkàn ni ó máa fi ń ṣe kì í ṣe pé ó kàn fi ń ṣe eré lásán kì í ṣe pé ó kàn fi ń ṣe rárá o láti ibẹ̀ ni ó ti mú ọmọ rẹ̀ obìnrin náà wọ iléeṣẹ́ tíátà orúkọ ọmọ rẹ̀ yìí tó mú wọ ibẹ̀ náà ni Jùwọ́n Quadri bí ẹ sì ṣe wá mọ̀ wípé Yínká Quadri jẹ́ ẹni takuntakun ní iléeṣẹ́ bẹ́ẹ̀ náà ni ẹ ó sì wá rí irú ìwà yìí náà ní ara ọmọ rẹ̀ wípé òun náà kì í ṣe onímẹ̀lẹ́ ènìyàn kan òun náà ṣe iṣẹ́ takuntakun òun náà jẹ́ ẹni pàtàkì kan oléré orí ìtàgé kò wá fi ṣe lórí ìtàgé nìkan ní gbogbo ìgbà àti lójú ayé gan kódà níṣe ni ó máa ń gbé ẹ̀mí ìrẹ̀lẹ̀ wọ̀ sí gbogbo àwọn tó bá jù lọ pátápátá ní iléeṣẹ́ gbogbo wọn ni ó máa ń bọ̀wọ̀ fún lẹ́yọ kọ̀ọ̀kan wá rí wípé ẹ̀kọ́ yìí níṣe ni ó kọ́ lára bàbá rẹ̀ báyìí màá tún wá máa mẹ́nuba ẹlòmíràn tí mo fẹ́ máa mẹ́nuba náà ni Jídé Kòsọ́kọ́ a bí Jídé Kòsọ́kọ́ ní January 12 ọdún 1954 ní ìlú Èkó léyìí tó já sí wípé Jídé Kòsọ́kọ́ jẹ́ ẹni ọdún mọ́kànléláàádọ́rin báyìí pè ní 71 gẹ́gẹ́ bí a sì ṣe wá mọ̀ wípé nínú eré tí ó máa ń ṣe bí kò bá ṣe ọba yóò ṣe olóyè tàbí bàbá léyìí tó já sí wípé kò sí ọ̀kankan nínú àwọn eré rẹ̀ tí ó ṣe fọwọ́ rọ́ sẹ́yìn bẹ́ẹ̀ ni ó sì tún jẹ́ àwòkọ́ṣe fún àwọn òṣèré kéékèèké tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń dàgbà bọ̀ látàrí gbogbo èyí ni Bàmí Jídé Kòsọ́kọ́ bá wò wípé kí òun mú àwọn ọmọ òun náà ló bá mú ọ̀kan nínú àwọn ọmọ rẹ̀ ló bá mú wọbẹ̀ ṣé Yorùbá ṣáà máa ń sọ wípé ọmọ ẹni kì í ṣe ìdí bẹ̀bẹ̀rẹ̀ ká wá kó lẹ̀kẹ̀ sídìí ọmọ ẹlòmíràn kò ṣe méní kò ṣe méjì oníṣe ni ó bá fa ọmọ rẹ̀ obìnrin alákọ̀ọ́kọ́ ni ó bá fà wọ ilé iṣẹ́ tíátà orúkọ ọmọ obìnrin ọ̀hún náà ni Ṣọlá Kòsọ́kọ́ léyìí tí òun gangan tí ó wá ti di gbajúmọ̀ láàrin àwọn òṣèré orí ìtàgé ní báyìí ṣé àwọn Yorùbá bọ̀ wọ́n ní ọmọ tí ẹ̀yà bá bí ilẹ̀ yá ń jọ gẹ́gẹ́ bí Jídé Kòsọ́kọ́ ṣe máa ń ṣe takuntakun yìí ni ọmọ rẹ̀ náà ò gbẹ́yìn níbẹ̀ kódà ohun tí ó bá ń ṣe ní iléeṣẹ́ gbogbo ẹ̀ pátápátá tọkàntọkàn ló máa ń ṣe kódà òun gan tẹ̀tí wá di kútáǹtì sí iléeṣẹ́ eré orí ìtàgé o kò wá tán síbẹ̀ o kódà àbúrò Ṣọlá Kòsọ́kọ́ náà tún gba iṣẹ́ náà orúkọ àbúrò náà sì ni Bídèmí Kòsọ́kọ́ tó káwá tó kúrò ní abala ibẹ̀ yẹn a ò ní ṣaláì má sọ wípé Bídèmí Kòsọ́kọ́ náà jẹ́ ẹni takuntakun òṣèré orí ìtàgé kò wá tán síbẹ̀ o ẹlòmíràn náà tún ni Adéyẹmí Afọláyan bàbá yìí náà jẹ́ ọ̀kan pàtàkì láàrin àwọn òṣèré ilẹ̀ Yorùbá tó jẹ́ wípé kò sí eré kan tí kò lè ṣe tí ó sì jẹ́ wípé kò sí eré kankan tí ó kọ tí kò kọ́ni lẹ́kọ̀ọ́ kò sí eré rẹ̀ kankan tí a lè fọwọ́ rọ́ sẹ́yìn bàbá yìí náà ni wọ́n tún máa ń pè ní Adélọ jẹ́ ọmọ bíbí ìpínlẹ̀ Kwara a bí ní ọdún 1940 èyí tí ó sì ti farahàn nínú àwọn eré bíi Taxi Driver Kádàrá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Adéyẹmí Afọláyan kò wá jẹ́ kí ẹ̀bùn àti tálẹ́ǹtì náà kó pin síbẹ̀ o níṣe ni ló gbé sórí ọmọ rẹ̀ kan tí gbogbo àwọn ènìyàn mọ̀ sí Kúnlé Afọláyan jẹ́ ọmọ bíbí inú bàbá Afọláyan yìí ṣé àwọn Yorùbá bọ̀ wọ́n ní ẹni bí ni làájọ ipa ọ̀nà bàbá rẹ̀ yìí ni òun náà ń tọ̀ o kò wá dúró sí orí wípé Nàìjíríà nìkan kódà níṣe ni ó tún tan gbogbo àwọn eré náà ló tún tàn àti àwọn ìtàn ilẹ̀ Yorùbá ó tàn káàkiri títí dé òkè òkun ẹ wá tún máa gbọ́ wá ní ókù nìbọn ń ró báyìí
kò wá mọ lórí Kúnlé Afọláyan nìkan mọ́ o, níṣe ni ó tún gbé fún àbúrò rẹ̀ tí gbogbo àwọn ènìyàn mọ̀ sí Gabriel Afọláyan. Òun náà sì jẹ́ ọ̀kan lára àwọn tí ó ń ṣe takuntakun ní iléeṣẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí. Wá dúró lórí eré nìkan o, níṣe ni ó tún yà bàrá ló bá tún lọ sí ìdí orin kíkọ, sì jẹ́ wípé níṣe ni ó ń ṣe méjèèjì papọ̀. Ohun tó tiẹ̀ wá yanilẹ́nu jù nínú ìdílé yìí ni wípé àfi bíi wípé gbogbo wọn nínú ìdílé náà wọ́n tẹ̀ wá kọ kádàrá iṣẹ́ eré ṣíṣe látọ̀run wá, àfi bíi wípé ohun tí wọ́n wáyé wá ṣe nìyẹn. Bẹ́ẹ̀ ni bá a ṣe tún rí nìyẹn o, tí Àrẹ̀mú Afọláyan, Mojí Afọláyan àti Tóyìn Afọláyan ni àwọn náà bá bọ́ sí ipa eré ṣíṣe o. Iṣẹ́ takuntakun ni Adéyẹmí Afọláyan ṣe, nítorí wípé gbogbo àwọn ọmọ rẹ̀ pátá ni wọ́n ti di òṣèré orí ìtàgé. Kì í sì wá ṣe wípé wọ́n kàn ń kópa nínú eré lásán o, ó ṣe é tó jẹ́ wípé gbogbo wọn ni olùkọ̀tàn àti olùsọ̀tàn tí àwọn olóyìnbó máa ń pè ní story writer àti storyteller. Ó dá mi lójú pé gbogbo àwọn tí ó bá jẹ́ olólùfẹ́ wọn pátápátá ni ó máa fi irú ìdílé yìí tọrọ, torí pé ohun tó bá dára làwọn ènìyàn máa ń jowú. Lẹ́yìn náà a wá bọ́ sórí Abíọ́dún Jimoh, bó tiẹ̀ jẹ́ wípé òun kì í sábà farahàn lórí amóhùnmáwòrán, ṣùgbọ́n iṣẹ́ takuntakun tí ó máa ń ṣe lẹ́yìn agbo kì í ṣe kékeré o. Ṣùgbọ́n lẹ́ẹ̀kọ̀ọ̀kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí a máa ń rí lórí amóhùnmáwòrán wa, bí ó tiẹ̀ jẹ́ wípé kò wọ́pọ̀. Ní Abíọ́dún Jimoh náà bá ní òòṣà tá a bá ń ṣe tá a bá lè fi hàn ọmọ ẹni kò ní pẹ́ parun, ní òun náà bá yà ló bá mú ọmọ rẹ̀ obìnrin wọ inú iṣẹ́ eré orí ìtàgé ilẹ̀ Yorùbá. Orúkọ ọmọ rẹ̀ yìí náà ni Raina Ayọ̀mídé Jimoh, tí ó sì jẹ́ wípé òun gangan fúnra rẹ̀ ní iléeṣẹ́ tíátà báyìí níṣe lòun gangan ràn bí òrùn nínú iṣẹ́ eré orí ìtàgé lójoojúmọ́. Bí ó ti jẹ́ ọmọ kékeré tó, kódà tí ẹ lè mọ̀ wípé ọmọdé ló ń ṣeré. Wọ́n máa ń sọ wípé àbínibí yàtọ̀ sí ability. Ẹni tó kàn tí màmá mẹ́nubà náà ni àgbà òṣèré ilẹ̀ wa Bámi Adébáyọ̀ Sàlámì, tí gbogbo àwọn ènìyàn máa ń pè ní Ọ̀gá Bello. Wọ́n bí Ọ̀gá Bello ní ọdún 1953 sí ìpínlẹ̀ Kwara. Ọ̀gá Bello jẹ́ òpó kan kàbìtì kan lórí orí ìtàgé. Ó jẹ́ òpó kan tí ó dilé mú nínú àwọn eléré orí ìtàgé, tí ó sì jẹ́ ẹni takuntakun tí wọn kì í fi iṣẹ́ rẹ̀ ṣeré rárá. Ó jẹ́ ọlọ́gbọ́n ènìyàn nínú iṣẹ́ yìí, tó jẹ́ wípé Bámi náà wọ́n jẹ́ ẹni tí kì í fi iṣẹ́ ṣeré rárá. Ni wọ́n ò ṣe méjì o, làwọn náà bá mú ọmọ wọn kan wọ inú òṣèré orí ìtàgé yìí. Orúkọ ọmọ náà sì ni Fẹ́mi Adébáyọ̀, tí òun náà sì jẹ́ ẹnìkan tí ó máa ń kópa lọ́pọ̀lọpọ̀ nínú eré. Àwọn eré tí ó ti kópa rí ni a lè sọ wípé bíi eré Jẹ̀lílì, Jagunjagun, Agẹṣinkólé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó ti ṣiṣẹ́ lọ́pọ̀lọpọ̀. Kò wá tán síbẹ̀ o, Bámi kò kó gbogbo ẹyin wọn sínú apẹ̀rẹ̀ ẹyọ kan ṣoṣo. Níṣe ni wọ́n tún ṣínà fún ọmọ wọn kan náà láti máa ṣe iṣẹ́ lẹ́yìn agbo. Orúkọ ọmọ yìí ni Tọ́pẹ́ Adébáyọ̀. Tọ́pẹ́ Adébáyọ̀ kì í sábà farahàn lórí amóhùnmáwòrán, ṣùgbọ́n òun náà máa ń ṣiṣẹ́ takuntakun. Iṣẹ́ tó máa ń ṣe lẹ́yìn agbo gan kì í ṣe iṣẹ́ kékeré rárá. tó àti wá ń kà á bọ̀ látàárọ̀ a ó fẹ́ jọ bí wípé àti ẹ̀ tí mẹ́nuba obìnrin kankan rárá. Ó dáa náà ẹ jẹ́ ń gbé yín dọ́dọ̀ obìnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Jídé Abibat. Abibat jẹ́ ẹni pàtàkì kan nínú àwọn ènìyàn tẹ́ pé àwọn ènìyàn máa ń bọ̀wọ̀ fún. Ó jẹ́ gbajúmọ̀ kan láàrin àwọn òṣèré orí ìtàgé ilẹ̀ Yorùbá. Wọ́n bí sí ìlú Kano ní ọdún 1984 tó sì jẹ́ wípé ó gbé ìlú Abẹ́òkúta tí gbogbo àwọn èèyàn mọ̀ pé ó wà ní Ogun State. Gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ ni wọ́n máa ń pè ní ọmọ Jinad. Ọmọbìnrin yìí náà ni wọ́n máa ń pè ní ọmọ Jinad. Kò wá jẹ́ kí ó tán síbẹ̀, oníṣe ni ó mú ọmọ rẹ̀ ọkùnrin wọ ilé-iṣẹ́ eré ilẹ̀ Yorùbá. Orúkọ ọmọ náà sì ni Joshua Olúfẹ́mi Jìnàdù. Bó tilẹ̀ jẹ́ pé ọmọdé ni, ṣùgbọ́n ìyá rẹ̀ tètè fi ọ̀nà yìí hàn, léyìí tí òun náà sì ń ṣe takuntakun níbẹ̀. Òun gan kò fi ọ̀rọ̀ ara rẹ̀ ṣeré rárá. Kódà ó ti ṣe àwọn eré tó ti gba ife ẹ̀yẹ ní Nàìjíríà àti ní òkè òkun. Tó ó kù báyìí ni ìbọn ró. Ẹlòmíràn tí mo tún fẹ́ mẹ́nubà náà ni Fúnmi Martins. Bó tilẹ̀ jẹ́ wípé Fúnmi Martins ti ṣe aláìsí báyìí ní nǹkan bíi ọdún díẹ̀ sẹ́yìn. Fúnmi Martins ṣe aláìsí ní ọdún 2002.
ikú dóró ó mú ìràwọ̀ kan ńlá lọ láàrin àwọn òṣèré orí ìtàgé ilẹ̀ Yorùbá, ṣùgbọ́n iṣẹ́ tí ó wá ṣe sílẹ̀ kò lè parun rárá nítorí wípé wọ́n ní bíná bá kú àfẹrúbojú, bọ́gẹ̀dẹ̀ bá kú òun àfọmọ ẹ̀ rọ́pò tọ̀. Fúnmi Martins wá kú tiẹ̀ ńṣe ló fi Mide Martins rọ́pò síbẹ̀ o. Ní Mide Martins náà bá gba iṣẹ́ yìí níṣe ni ó ń ṣe takuntakun àfi bíi ti ìyá rẹ̀. Bí ìyá rẹ̀ bẹ́ẹ̀ náà ni ọmọ rẹ̀ náà, bẹ́ẹ̀ náà lòun náà ṣe rí. Bí ìyá rẹ̀ ṣe máa ń ṣe, bó ṣe máa ń fi gbogbo ara àti tọkàntọkàn ṣe iṣẹ́ yìí, bẹ́ẹ̀ ni Mide Martins náà ṣe máa ń ṣe, léyìí tó jẹ́ wípé Mide gan kì í ṣe ẹni yẹpẹrẹ kan tàbí ènìyàn kan tí wọ́n kàn lè kóyan rẹ̀ kéré láàrin àwọn eléré orí ìtàgé ilẹ̀ Yorùbá yìí. Níṣe ni eré rẹ̀ ṣíṣe ló máa ń dá dúró, ó máa ń dá yàtọ̀, tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n sì máa ń gba tiẹ̀ lọ́pọ̀lọpọ̀. Wọn kì í sì kóyan rẹ̀ kéré láàrin àwọn òṣèré orí ìtàgé àti lórí amóhùnmáwòrán àti lórí ayélujára, gbogbo wọn pátápátá, gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ ránkátà sí i. Ẹ má jẹ́ kó tì sú yín, ẹ má jẹ́ ó rẹ̀ yín ọjà. Ẹlòmíràn nínú àwọn tí mo tún fẹ́ mẹ́nubà náà ni Adéwálé Ẹlẹ́ṣọ̀, tí wọ́n bí sí ìlú Ìkìrun ní. Wọ́n bí Adéwálé Ẹlẹ́ṣọ̀ ní ọdún 1959. Ó jẹ́ ẹnìkan tó jẹ́ wípé nínú gbogbo àwọn eré rẹ̀ kò sí èyí tí kì í kọ́ni lẹ́kọ̀ọ́ nínú gbogbo àwọn eré tí ó máa ń ṣe, bó tilẹ̀ jẹ́ wípé níṣe ni ó máa ń sábà sọ gbogbo àwọn ipa tí wọ́n bá gbé fún un wípé kí ó ṣe ló máa ń sọ di àwàdà, tó jẹ́ wípé níṣe ló máa ń kó gbogbo àwọn ènìyàn léyìn síta. Kódà bí ènìyàn ò bá múra dáadáa, ẹ̀rín àríntọ̀sára ni èèyàn ó máa rín nígbà tí ó bá ń ṣeré, pẹ̀lú gbogbo àwọn àfiwé ọ̀rọ̀ rẹ̀, bí ó ṣe máa ń ṣe àwọn àfiwé ọ̀rọ̀ rẹ̀. Ní bàbá náà bá ní àníṣe kò ní parun lórí àwọn o, ni àwọn náà bá pe ọmọ tiwọn náà wọlé. Orúkọ ọmọ yìí ni Yẹmí Ẹlẹ́ṣọ̀. Ọ̀pọ̀ àwọn ènìyàn ló lè ọmọ bàbá Adéwálé Ẹlẹ́ṣọ̀ ni Yẹmí Ẹlẹ́ṣọ̀, ṣùgbọ́n ẹ̀jẹ̀ àwàdà bàbá àti ẹ̀gàn ó wà lára rẹ̀, níṣe ló ń ṣàn lára rẹ̀ báyìí. Yẹmí Ẹlẹ́ṣọ̀ náà tí ó sì jẹ́ wípé bí bàbá rẹ̀ ti máa ń ṣe, bó ṣe máa ń farahàn náà ni òun náà máa ń ṣe eré ilẹ̀ Yorùbá náà, lòun náà ti ń farahàn ní orí amóhùnmáwòrán láàrin àwọn òṣèré ilẹ̀ Yorùbá. Gẹ́gẹ́ bí bàbá rẹ̀ sì ti máa ń ṣe àwàdà yìí, bẹ́ẹ̀ ni òun náà ṣe máa ń ṣe. Bó ṣe wá máa ń farahàn ní orí móhùnmáwòrán yìí, bẹ́ẹ̀ náà ló ṣe máa ń farahàn ní orí ayélujára náà, tó sì jẹ́ wípé ló mọ̀ sí aláwàdà lórí móhùnmáwòrán àti lórí ayélujára. Òun náà sì mú iṣẹ́ náà, ó mú lọ́kùnkúndùn gẹ́gẹ́ bí ti bàbá rẹ̀. Abẹ́ẹ̀tún wá gbọ́ eléyìí náà ni ẹlòmíràn ní Káyọ̀dé Ọláṣẹ́yìndé Ajírébi, ṣùgbọ́n tó jẹ́ wípé orúkọ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn mọ̀ sí náà ni Papa Ajasco, Pa James. Pa James jẹ́ ọmọ bíbí ìlú Èkó, ibi tí wọ́n sì bí sí nìyẹn, ṣùgbọ́n ọmọ Kwara gangan ni Pa James o. Wọ́n bí ní ọjọ́ 15 oṣù karùn-ún ọdún 1957, léyìí tó já sí wípé ó jẹ́ ẹni ọdún méjìdínláàádọ́rin tí wọ́n ń pè ní ọdún 68. Ṣùgbọ́n pẹ̀lú gbogbo ọjọ́ orí rẹ̀ yìí, bí ó ṣe dàgbà tó, ó tún jẹ́ adẹ́rìn-pòṣónú tó jẹ́ pé ó máa ń dẹ́rìn pa àwọn ènìyàn ní nínú gbogbo àwọn òṣèré ilẹ̀ Yorùbá. Ó jẹ́ ọ̀kan lára àwọn tí ó dá iléeṣẹ́ aláwàdà sílẹ̀ ní Nàìjíríà, níbi tí a ti kọ́kọ́ mọ Pa James náà ní orí ìkànnì kan tí gbogbo àwọn ènìyàn mọ̀ sí Papa Ajasco, ní eléyìí tí wọ́n mọ̀ sí àwàdà lọ́pọ̀lọpọ̀. Tó kò wá tán síbẹ̀ o, ẹ̀bùn yìí níṣe ló ń sàn nínú ìdílé wọn, ní lòun náà bá ní kí òun kúkú máa mú ọmọ òun bọ̀, kí ọmọ òun máa bọ̀ jàre. Orúkọ ọmọ rẹ̀ yìí náà ni Samuel Ọláṣẹ́yìndé. Kódà láti kékeré ni Samuel Ọláṣẹ́yìndé ti wà ní agbọ̀ndàn eré ṣíṣe ní ilẹ̀ Yorùbá. Bó ṣe ń gbá lára bàbá, bẹ́ẹ̀ náà ló ṣe ń gbá lára ọmọ náà. Níṣe ni ó bẹ̀rẹ̀ iṣẹ́ takuntakun yìí láti kékeré, tó jẹ́ ọmọ kékeré ló ti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí ni bàbá rẹ̀ ti mú wọ inú òṣèré orí ìtàgé. Ṣé wọ́n ṣà máa ń sọ wípé àwọn àgbà bọ̀ wọ́n ní ọmọ tí yóò bá já ṣàmú àti kékeré ni yóò ti ṣẹnu ṣámúṣámú. Bí ó ṣe wá fi ìtara yìí bẹ̀rẹ̀ láti kékeré rẹ̀, bẹ́ẹ̀ náà ni ó ṣe bá a dàgbà